Listen. SG and the bit. Every day you down some, baby. Every week you down some, yeah. Open up in the soap, make a reset some, I shall. Níbi l'Olúwa ràn mí lọ́wọ́ dé, every need saving. If it no satisfy you, make you the good junction. Yeah. Every day no be Christmas, yo. I don't calculate my turn to myself. I want to marry. You want the money, I give you joy. I give you joy. You want the car, I give you joy. Hello. Hi. Ṣé kò sí nǹkan? No, not at all. Kò máa jáde ní oúnjẹ ní sọ fún yàn. Wọ́n kárí wá get level everybody. Ibẹ̀lẹ̀ mi náà ti ń bọ̀ sí o lè rí o. Ẹ náà mo ti check mo rí. Bọ́ ó mọ̀ fọ́ tó ṣẹlẹ̀. Mo tún níbo mi tó tutù lè rí. Sórí tó ṣe ń lọ sìn, tó bá ti jáde inú estate, wọ́n wá lọ by your left. Left. Tó bá ti wá lọ straight, ó ní ilé epo kan tí wà á kọ́ ṣé mo first ilé epo yẹn. Ilé epo tó wà wájú yẹn. Okay. Tó bá ti ilé epo yẹn street kan wà lẹ́gbẹ̀ẹ́ gangan. Wọ street yẹn lọ. But first shop kan tí wà á kọ́ rí by your right yẹn, o ò ní wọ shop yẹn. Second one tó wà tó tẹ̀lé direct. Bá ti ibẹ̀ ṣá ló ń béèrè Mama Kate. Mama Kate. Ìyá yẹn níṣẹ́ Ọlọ́run. Ẹ o sure. Bóyá kájọ máa lọ ní anyway, mo ń fẹ́ kọ́ débì kan tó. No wàhálà. A máa mú alẹ́ tán. A máa bá a lé. All right. Mo notice pé mo rí mọ́tò ní Olúwọlé estate láàárọ̀ tí mechanic ṣe fún láre. Oh yes. Okay, orúkọ mi ni Kọ́lé Osho Williams. Well, Ayọ̀ọ́lá Oníbùdó is my name. Ẹ má sọ fún mi pé mọ́tò ìtúpadà tún ní fault again. Ẹ wo, honestly uncle, ó ti sú mi because bí how many hours ago ni mechanic mi ṣì bá mi ṣe mọ́tò yìí. Ó dẹ̀ fún mi l'assurance pé ó ti wà okay. Mo ṣe débi báyìí nìyẹn, ó kọ̀ dédé break down ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mechanic yẹn, wọ́n kàn máa ń fìyàn jẹun ni. Ẹ mọ̀ kó tó ṣe ẹni sùúrù, ẹ jẹ́ kí sáré mú fóònù mi nínú mọ́tò kí n pe mechanic mi kó wá bá yín fix ẹ. Ẹ jẹ́ kí n mú fóònù mi nínú mọ́tò. Thank you very much. Thank you very much.
Ẹ̀gbọ́n, ẹ má jẹun parọ́ fún ẹ́ńjìn mọ́tò ti lọ. Ẹ́ńjìn bíi ti báwo? Ṣé rí ẹni tó ń bá yín ṣe tẹ́lẹ̀? Ó kàn ń maintain ni. Ẹ́ńjìn kẹ̀. Ẹ́ńjìn máa tẹ̀lò. Ẹ wo ẹ má tẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ́ńjìn. Ṣẹ́rí wàhálà mọ́tò ìgan ti fẹ́ máa pọ̀jù fún mi. Bóyá kẹ́ bá mi wá báyà fún kẹta. Advice tó fẹ́ fún yín gan ni. Abẹ́ takàtà mọ́tò kẹfì ra mí. Kí ló fi? Kò lè wá òkè pẹ̀lú mi báyẹn náà. Ó mọ mọ́tò yìí nìkan náà ni mo fi ń push everything around. Kò sí bí mo ṣe fẹ́ lọ bá àwọn customers mi, kò sí bí mo ṣe fẹ́ tajà. I don't even know what to do. Tí bá wá ń pìkì ẹ̀ńkọ́ kí n máa gbé lọ bí tó bá bẹ́ẹ̀ lọ. Ìyẹn ò lè convenient fún ẹ náà. Ṣebí ìwọ náà níṣẹ́ tiẹ̀ tó ń ṣe. Ṣé mo complain? For your information, iṣẹ́ ara mi mò ń ṣe. You don't need to worry about me. Are you sure? Yeah, now. Thank you. Ẹ̀yin babe. Ewa. Ṣé ẹ bẹ̀rẹ̀ ìgbọ̀nà? Ṣé àti bàbá yẹn ti ń bẹ̀rẹ̀? Bàbá. Call your course. Èwo la mọ̀ràn bí ní ọyọ? Ó máa bẹ̀rẹ̀ tiẹ̀ ni. No. Àti my date. Ó bẹ́tà. Mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ ṣé àrùn ojú ni. Bàbá yẹn kéré sí ẹ̀gbọ́n náà kí ló fẹ́ fi rí bàbá yẹn ṣe? Okay, kí ló kéré lára? Má sọ fún mi pé ọ̀rọ̀ tó sọ́nsìn ò mí ni. Na honestly o lè mí ni now. Àbí nítorí pé bàbá yẹn ti máa ń wá, ó máa ń gbé ẹ jáde gbogbo ibi tó bá fẹ́ lọ, ó máa ń kẹ́, ó máa ń gẹ̀ ló ṣe feel pé ó make sense láti date ìrògá ẹ̀yẹn. Ṣé kìí ṣe pé ó lọ ń yó fún ṣá? Ẹ wò ṣẹ́rí gbogbo ilé tẹ̀sán ò yé mi. Nǹkan tèmi ṣáà mọ̀ ni pé ọkùnrin lọkùnrin jẹ́. Ó kéré, ó tóbi. Ọkùnrin lọkùnrin náà. Ó lè kéré sójú kó rẹ̀ wúwo sísàlẹ̀ náà. Ó ṣáà máa níbi tó ti máa wúlò. Tí bàbá yẹn bá ti wọlé sí ẹ lára, ó máa fi yẹn take advantage láti wọlé sáà náà lára. Bàbá yẹn dẹ̀ kéré sí wa. Àrífín nìyẹn náà. Ó kéré sí wa. Náà. Ṣọ́kùnrin kọ́ ni. Ẹ jọ̀ọ́ o, kò sí bó ṣe lè kéré tọkùnrin lọkùnrin jẹ́ o. Àbọ̀ òní dáhùn lóye nípa pàdé yẹn. Owó ẹjọ́ ẹ kúrò lórí ìjà ẹ̀kẹ́ bọ́lẹ̀ ń bẹ̀. Joke of the year. Card again and everything like that. So she'll put card there and then she'll just say, look, walk over here, sit over there, and she'll take photographs and try and get inspiration like that. Now, I'm doing another show called Max, MAXXX, which you can find on YouTube. Hey, Colin. And for this, I'm playing a pop star. Alpha. Why you all dressed? Don't some make you mura now. Mura. You better to my door. Ibi tí mo ṣàlàyé pé ó wà gbé mi lọ́wọ́. Ọmọ mo ti gbàgbé nǹkan tí mo fi nírò pọ̀ ju nǹkan tó ń sọ yẹn lọ náà. Ìyẹn kọ́ ló ń finú rò. Jọ kí ló ń finú rò ń bò ló lọ. Ayọ̀ ló ń fẹ́ jáde lẹ́nu so mo dẹ̀ ti promise pé màá pick ẹ̀ so ibẹ̀ mo lọ fẹ́ lọ gbé jáde. Ó ti yé mi ń sìn torí pé ó fẹ́ gbé Ayọ̀lá jáde ló ṣe lè gbé mi ọ̀rẹ́ ẹ̀ jáde mọ́. Sọ fún Ayọ̀lá kó gbé taxi náà after all kì í ṣe driver. Nǹkan tó mú wọn sọ pé kí ay kó gbé taxi wọn ló lè pé taxi náà kó gbé lọ bí tó fẹ́ lọ náà. Wo tó bá dọ̀dọ̀ ẹ̀kú bẹ́ẹ̀ mi kì í ṣá mi lọ́ọ́ tì mí. Ṣé mo gbàgbé nǹkan kan? Kọ́lé orí ẹ̀ bí ìlú ègùn yẹn èmi ló sọ fún pé kẹ́mi gbé táksì lọ sọ́dọ̀ mo yọ̀. Ó ṣe o òróbìnrin dòrí ọmọ yẹn ò dẹ̀ tí gbà fún ẹ o. Oh good Lord ni màá ṣe jáde báyìí kó dáa kọkùnrin máa nà mọ́tò ṣá. Hello. Báwo ni? Wọ́n lè ti pọ̀ jù, mo ti gbọ́ ẹ abẹ́ sẹ́ǹdẹ̀, má wọ̀rì má bẹ́ sẹ́ǹdẹ̀. A ní kó má wọ̀rì má bẹ́ sẹ́ǹdẹ̀. Ṣé o ṣáà ti sanwó square? Okay, grandma ńkọ́? Bá mi kí wọn. Bá mi kí wọn. Mo ti gbọ́ Déwùmí, mo ti gbọ́ ó dàbọ̀. Mo ń drive lọ́wọ́ ó dàbọ̀ later. Má bínú jà Déwùmí ọmọ mi mo ń bá sọ̀rọ̀. Déwùmí ọmọ. Ṣé ti marry? Mo ò marry but mo ní baby mama. Mo ní baby mama. Ṣọ́kùnrin lọ́mọ rẹ̀ lóbìnrin. Déwùmí ọkùnrin ni. So ìwà àti ìyá
ẹ ṣe ìrìnà ìrìnà. No, àkínra àfẹ́ra wa náà ọkàn bímọ fún mi. It's a long story sir. Báyìí máa sọ̀rọ̀ pẹ̀lú ìta long story. Bó ṣe kọ́ta lè máa sọ́ sí. Sọ̀rọ̀ díbẹ̀ náà dáhùn ò dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi. So mo ṣe kọ́ tí mo lè fi bò náà. Ọlọ́run ló ní kó máa mọ̀. Ká ní pé kò ṣe kókó ìmùsí táìmù. Àdéhùn ó máa ń pè mí lẹ́kùn kan tí wọ́n bá sọ̀rọ̀. Okay, no problem. Tí wọ́n ti dé bí ilé tí wọ́n máa ju ìkọ̀ pàkó. Àti bí ilé táwọn lọ́kàn yìí. Bẹ́ẹ̀ mo fẹ́ sáré ṣe business mi. Nípa àgbàdo Somali wà ní mọ́tò kò fi dé. Take care. Not well. Yeah. Babe, what? Okay. I'm going to say this. Mo máa ń gbádùn ẹni tàn ní. Gbàgbé òṣì. Mi lè mú mọ́ra látàárọ̀. Mo ní láti sáré wá síbẹ̀ kí n sáré wá ṣe quickie. Máa ń gbádùn ẹ̀ gidi gan ni. O fẹ́ gbọ́ nǹkan. O máa ń knock me down completely. O fẹ́ gbọ́? Ìwọ nìkan ló mojú bẹ̀. O máa ń go straight to the point ni. Iye mo gbé o. Sórí tó bá ń lùlù gangan mi báyìí, o máa ń lù bí ìgbà tó fẹ́ lù yà ní kankankankankan. Àlùdọ́pọlọ ni tó bá gbọ́ àṣetọ́pọlọ. Ó mọ̀ pé àwọn múdù kan wà jẹ́ pé ọkùnrin tó bá kàn báyìí, ó máa wá ké ni, ó máa shed tears ni. You're too much. Owó bóyá ṣe mí ni. Ọlọ́run ṣe ń bí kàjọ máa gbé, àbí káwé jọ máa gbé. Mo fọ́ ní kàjọ máa gbé ibi tí bá wò. Ọmọ kò lórí ẹ má bọ̀ra jíjẹ́ fún mi náà. Ṣé o ò notice pé mo kì í fọ̀rọ̀ ìṣeré ni? Ọlọ́run nínú gbogbo obìnrin tèmi gan ti ń rí, mo rò obìnrin tó dùn tẹ̀. So tí wàá lọ sí yẹn. Tí ló ń tì mí ni ṣe dó. Jẹ́ àwọn lọ drop. No, o lè drop mi o. Boyfriend mi gbogbo mi wá náà. Boyfriend ẹ̀ wọ́n ta. Ó wà ń ta ọ̀sáré sọ pé mo fẹ́ ṣe business ní ìṣẹ̀lẹ̀ ní ọ̀kan mi báyìí. So business lè máa tẹ́jọ́ wá ṣe ń sìn. Of course now, business will be bed. Ṣé business kọ́ la jẹ transact nìkan? Ẹ̀nà. Business. Ẹ̀nà. Business tó máa padà yọ yín. Ò fọ́ ní ṣàyọ ibi tí báwo tó máa yọ owó. Oyún lè mi fẹ́ o. Oyún ni wọ́n fẹ́. Báwo máa ṣe wá yan jáde wá? Ìyẹn ò ní náà. Èmi lè máa kọ́kọ́ jáde wọ́n máa chill náà ṣó ti yẹ. Báwa bá dẹ̀ ti drive off wà bọ́ta wà máa mọ́tò wà tó bá ti lọ abẹ́ bọ́ta. Baby. Mo ti sùn. Mo ti ṣe. Pẹ̀lẹ́, mo ti ṣe tán. Okay, jama. Ṣẹlẹ̀, ó ti sùn ní. Ohun ẹ ti ń wá díẹ̀ díẹ̀ ní ọjọ́ pẹ̀lẹ́. Ó ti true. Yeah, mo ti parí nísìnyí. Come on, lad. DJ Sides.
ọ̀ṣàrẹ́ kí ló wá sí nẹ́tíwọ̀kì ẹ̀ tó dà pé òjò ń rọ̀ báyìí jacuzzi ti wà online jí màláìkà màláìkà tó ń gbé ẹ fáwọn jí omi kó kíláìntì kò mí fi gbogbo létò wọ́n bí ẹ̀mpẹ̀rọ̀ trillion rabi kachi Ojo Zondi investor Arab money agbayi Ojo Zondi lavish goals Ojo Zondi Emperor Trillion Motimoyan Ojo Zondi okay Ramanjago let's go there Eba Walapi Efile for moto sabi Inna the club or pool party O man bongo bijoba sinzu Eba Walapi Efile for moto sabi Inna the club or pool party O man bongo bijoba sinzu Ojo Zondi expensive aboki wire Ojo Zondi CEO Jamodam Global Ojo Zondi Busy Brain Eyan Temil Anonymous Ojo Zondi King HOC ẹ̀jẹ̀ kò gbági. ẹ dúró ná ẹ má sá lọ Ebola gọ DJ Saijọ gbé wa lọ open windows ọ̀pọ̀lọpọ̀ ó yá cháchẹ́ gbowó má lọ gọ́ bọ́ọ̀sì orí gold chain má lọ fọ́. Master T Ojo Zondi DJ Said Ojo Zondi Slim Case o baby Ojo Zondi. ó yá ṣí gọ́gùn every night boys dey hustle daily clients má pé mugun gọ́gùn plus kò ṣoògùn. Ojo Zondi. Kazma awo Tiniesta. Ojo Zondi ISP Baba Ne Eba Walapi Efile for moto sabi Inna the club or pool party O man bongo bijoba sinzu Eba Walapi Efile for moto sabi Inna the club or pool party O man bongo bijoba sinzu Ojo Zondi Láti Ronaldo ó ṣe pété fẹsẹ̀ múlẹ̀ Ojo Zondi ó ṣe greatest Papa J Ojo Zondi Baba Alubarika number 1 Ojo Zondi DJ Side Baba Jẹ́jẹ́. Ó yá joro mi Qlox girls ọmọ lọ́wọ́ mi Pekka girls ọmọ lákò mi 100% àwọn bọ́lá Ojo Zondi Badosha Ojo Zondi Ọ̀pá 6 Ojo Zondi Àrẹ̀mọ Gucci Ojo Zondi Madagascar Ojo Zondi. Ó mà ṣe o Ayọ̀lá bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọkùnrin náà pé ó ṣe gan-an. Ẹni tí ò rí mi rí tó dẹ̀ fowó ránṣẹ́ sí mi àbọ̀ wà ń bẹ̀ yẹn kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ara mi. Ó dà kó tó bá ti rí ní mo dúpẹ́ gidi o Ọlọ́run á máa bù sápò ẹ̀ o ojú òde ní tì o ṣe ọkọ mi. Ìgbà wo ló máa yọjú sí wa báyìí? Ó dà kó burú a máa retí ẹ̀ ó ṣe ọkọ mi ó dàbọ̀. Màmí bọ̀dá yẹn try ṣá àwọn náà gbìyànjú wọ́n try. Èyí àtẹ̀tí mọ̀ pé ọmọ dáadáa ni ọmọ tán bí tó gbẹ́kọ̀ọ́lé ni tó fi lè mọ̀ wípé jẹ́ kí n fowó ránṣẹ́ ságbàlagbà àmọ́ tó ṣé òun àti ẹ̀gbọ́n ẹ̀ ṣọ́ ń fẹ́ra wọn ni. Màmí ẹ má torí pé bọ̀dá yẹn fún èmi àti ń lówó ń sìn wọn ní báyìí èmi yẹn wá mí pé wọ́n ti ń fẹ́ra wọn ò fẹ́ra o. Jọ kí ló ṣe ó rọ lápá àbúrò lẹ́sà bó fọ́ lójú. Àbọ̀dé èmi gan mo ṣe wà mi ò láìkẹ́ bọ̀dá yẹn mo dẹ̀ mọ̀ pàǹtí mi ò lè fẹ́ wéèyàn báyẹn. Kò náìsì ló fún ẹ lówó ó tún fowó ránṣẹ́ sí mi ẹ̀mí mi sọ fún mi wípé ọmọ dáadáa ni ọmọ tó dẹ̀ máa báyàn kalẹ̀ ni ọmọlúwàbí ni ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tẹ máa ń gbóúnjẹ alẹ́ ẹyin fọlọ́gbò jẹ mo ti gbọ́. jọ́ lọ bá mi gbómi mi wá kí n mú jàre ẹni kan ló máa ṣe kinní kan. Báwo ni iṣẹ́ rẹ̀ ti tún máa ń tà? Mo ti sọ ní kìí kọ̀ọ̀kan náà ọ̀pọ̀ mo tí ní kọ́ inú tó ti kú ọ̀rẹ́ ẹ̀ ló mọ̀ ẹ̀ ṣá náà máa bí ẹ̀ ọ̀dẹ̀ tí ìgbẹ́ mo ti kú ọ̀rọ̀ pé ìwọ ni gbogbo ayé máa dúró dé. Anyway ọ̀rẹ́ mi yẹn ti pè mí ó sọ fún mi pé àwọn máa fún wa ní kékeré nínú iṣẹ́ yẹn. Kékeré why tó fi máa jẹ́ kékeré? Z. So you don't know why? The reason why is you were busy frolicking with a woman when you're supposed to defend our proposal. That's why. This will be J. Kí ni problem ẹ náà? Kí ló cause àìní obìnrin pẹ̀lú ọ̀rọ̀ business? Orúkọ ní làákàyè. Ní time tó yẹ kí o fi lọ defend proposal wa, ìwọ ń gallivant pẹ̀lú obìnrin káàkiri, o wá ní kí ló kàn mí?
èmi ni mo bẹ́ẹ̀ dòwò pọ̀ ẹbí mi ni pé mo bẹ́ẹ̀ dòwò pọ̀ kò dẹ́ ṣe bí wọ o torí pé òun ló ń stand in fún wa ló ṣe ń ṣe gbogbo nonsense tó ń ṣe mo ti fẹjọ́ ẹ̀sùn Dọlápọ̀ o ó yà mí lẹ́nu pé kò tí ì pè é kó call it to order this nonsense you're doing has to stop. but ọ̀rẹ́ kò lè tó eléyìí náà báwo ló máa fẹjọ́ mi sùn Dọlápọ̀. gbọ́dọ̀ mọ̀ jọ máa jó lọ mọ̀ ń wẹ̀yẹ múra sí táwa jọ ìṣeré burúkú kálukú owó lórí bó máa dágbó ẹ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tẹ̀ lórí rẹ̀ máa ṣe jẹ́ tí ò ní làákàyè. ẹ̀yin àlejò náà làgbà yìí o. How could we say? It's good to see you. Oh, same here. Same here. Ọ̀rẹ́. Ó dé wo kitchen kò lọ dáná náà. Ṣé bá ṣe máa jókòó tá mo máa wò rè ni? Kí ló máa ń ṣe gan-an? Ó ti láìkó oúnjẹ jù. Àìṣe di bíbá ẹ̀ sí o ti sọ pé ó fẹ́ jù. Pipi, reduce voice ẹ̀yìn ò tí ń pariwo. Grandma wà around. Oh, ilé grandma la wà. Grandma wà around. Ṣorí grandma bọ̀ ṣe wà ní ọ̀bùrú gan-an. Wọ́n lè ní pẹ́pẹ́sẹ́ mi sọ fún àwọn àlejò ń bọ̀ kíní kan. Wọ́n lè lè yín bọ́ta. Ọmọdé ti lè bọ́ta bẹ́ẹ̀ kó sóúnjẹ fún ọmọ nìyẹn. Oúnjẹ yẹn ò ní rí jẹ. So ká má sọ̀rọ̀ sókè àgbà. Mo ti mute. Ṣé ti rí wàhálà grandma fi máa sún mi? Mo máa nílò àti kúrò nílé for the meantime. Ibo ló wà ń lọ? Bóyá máa lọ tó tẹ ọkàn tó bá náà tàbí. Hotel. Anyway, ìwọ ló tún bẹ́ẹ̀. Oh yes now because wàhálà grandma ti pọ̀ jù. Tí bá gbé system n fẹ́ bá máa ga chat fẹ́ ṣe kíní kan ìgbà tí ní kí ẹ̀yìn ta ló ń bá sọ̀rọ̀ kíní kan dé mọ́ mo ní láti free o ṣàmọ̀ náà. Owó wà lọ́wọ́ bébí mi náà. Ẹ jọ̀ọ́ kò bí sí mo fẹ́ yìí zàwọn. Okay. Very cool. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe tó lánàá sílẹ̀? Ọ̀rẹ́ mi mọ́ pọ́mọ yìí ó dá báyìí o. O rí shape yẹn ni no ṣe o ní boyfriend. Kí ni tí wọ́n gbogbo yẹn ń sìn? No now mo kàn ń wò bóyá mo lè connect ẹ̀ mọ́ rẹ mi kàn mọ́ ẹ̀. Ọ̀rẹ́ wo ló fẹ́ gbé fún? Èmi ò ṣe àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn òṣìṣẹ́ fẹ́yàn bí kan náà máa fẹ́yàn bí kan kí ni ìtumọ̀ yẹn sí? Jókòó pẹ̀lẹ́. Mo mọ̀. Jókòó pẹ̀lẹ́. Ẹ wo orun mu ló tún ẹ sí. Orun mu wọn. Ohun iná ni pẹ̀lẹ́. Ṣé ká máa lọ? Ṣé ká máa lọ? No. Ṣé kò ṣe ìwọ̀n yẹn? Ilé bàbá ṣé mo dúpẹ́ olúwa wà pẹ̀lú rẹ̀ ò ní dáàbò náà ní kún wẹ̀ náà bá mi ṣe ní lọ́rẹ̀ ara yín kalẹ̀ lágbára lọ. Yẹmi bẹ́ẹ̀ ló máa padà sí school. Next week ni sir. Next week send account number ẹ sì máa bẹ forward ọkọ sí rẹ. Ẹ ṣe gan sir. Àṣírí ẹ̀ ò mà ní tù ọwọ́ ẹ̀ máa ròkè. Àní mo ti rí léwọ̀ mo ti róde já mo ti rẹ́ni fojú jọ. O ṣé bàbá mi o ṣé. Ẹ wo màmí àwa ti fẹ́ máa lọ tí má ti délé máa pè. Ó dàkú. Ẹ wò àǹtí mi máa bá yín dé junction. Jọ tó yọ lọ kí ló tún fẹ́ lọ tẹ̀lé mi ṣe junction. Kí ló tún fẹ́ lọ ṣe ní. Ó fẹ́ ń tàn mí ni. Ṣáà má pẹ́ má pẹ́ o. Ok ma ó dáa bàbá mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà ẹ má sáré ó kárẹ̀ Àjọkẹ́ mi ó dáa o. Ẹ má sáré o wò ó má pẹ́ o.
Hello, Ayola. How far now? How you doing? Ṣebo Daminu. Mo wà mi tó fi mí sí o. How far? Where you dey? Okay. Èmi náà mo wà ní hotel tá máa wà tá máa ti ń ṣe fàájì yẹn. Ayola mo máa fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ kan and it's very important. Yeah, ó dẹ̀ wà urgent as well. So mi mọ̀ bóyá o lè free láti wá yọjú sí mi lẹ́nu. Yeah, hotel yẹn náà ni máa wà throughout. Ọ̀rọ̀ àárín èmi àti ẹni náà tó bá jẹ́ nǹkan tí mo fẹ́ kí ọ̀rẹ́ ẹ̀ gbọ́ sí mi definitely ọ̀rẹ́ ẹ̀ ni máa rán sí ẹ. Yeah, so ní ìdàtí jẹ́ má sọ fún fún bọ́ àárín mi. 50. Yes. Okay, no wahala. Mama, I expect it. Yeah, but about the reception, just call me. I will come down. My wife Sally, that's what party. All right. Ibo lára lé ẹ lọ. Ṣé mi ló ń béèrè lọ́wọ́ ẹ̀? Ṣé bóun ló jókòó yìí? Ó dẹ̀ bí léèrè. Madam, ibo ló dà? Ṣé mi? Mo ní emergency meeting kan tí mo fẹ́ sáré lọ. Emergency meeting. Ha! Say meeting things. Meeting. Jọ ṣé meeting tó ń lọ yẹn ṣó ṣà máa yọ owó ṣá? Why not? Tí o bá yọ owó mi fún mi. Ó yà lọ owó ìbò yẹn mú wálé fáwọn. Mo ń ṣọwọ́ nìkan. Owó àti goodie bag. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni nǹkan tó sọ fún fẹ́ rí mi fún? You see, èmi ò kí ń sọ̀rọ̀. Owó mi ni máa ránṣẹ́ tó máa lọ bá mi sọ̀rọ̀ wa. So, mo fẹ́ kó jẹ́ inú owó mi tí mo gbé dání. And kó lè mọ̀ pé mi ò ṣeré púpọ̀ ńlẹ̀ o. This is another one. Wá ṣọmọ gbogbo nǹkan tó ń sọ ẹ̀. Ó yẹ kó mọ̀ pé gbogbo eléyìí lè possible now. Boyfriend ọ̀rẹ́ mi ló jẹ́ and èmi ò kí ń ṣe betrayer yẹn. And so? No, tell me, kí ni reason tí o fi lè possible? Mo lówó lọ́wọ́, kò sí nǹkan tó wó lè ṣe tì, kò sí nǹkan tó bad ní pé mo like ẹ, mo dey express ara mi. And moreover, kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run náà. Pé mo jẹ́ boyfriend ọ̀rẹ́ ẹ kò ní kí mi àti ẹnu máa ràn pàrọ̀ ṣáàmù náà. Ìyẹn tí wò bá ti ní sọ fún. Yes. Wow. Ṣé ọ̀rẹ́ mi bí mo ṣe wà yẹn? Jẹ́jẹ́ mi ni mo máa ń lọ. Mi ò lè fẹ́ wàhálà kankan fún life mi. Ọ̀hún bẹ́ẹ̀. Ọ̀bọ̀ ṣorí kò sí wàhálà kan tó ṣe fẹ́ ṣẹlẹ̀. Tí mi àti ẹ bá ti fi ṣe ní àṣírí ara wa. Are you sure? Yes, very sure. Àbí ṣe fẹ́ dédé sọ fọ́ọ̀rẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa. Ìgbà tí mi kì í ṣọmọ tó ń dàgbà. Gbígbé tó bá rí ìkó tí Kọ́lé náà wá fún wa, wà á kájé kò kalẹ̀. Ọ̀rẹ́ wa fún wa bíi ti báwo? Àwa àbí ìyàwó wọn yìí wà? Anyway, gbogbo yín mo rà á fún because ẹ̀yin wáyé sọ fún mi pé ní ìdẹ̀ tó rẹ̀ mo ṣe gẹ̀ẹ́tì. Ẹ ṣé gan ni, I really appreciate ẹ ṣé. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Mo máa ń pe nọ́mbà ẹ̀ kò máa lọ.
Ṣé kò sọ ibi tó ń lọ fún yín? Ó lóun jáde, ó lọ rí business partner ẹ̀ ni. Business partner? Business partner. Ó gbọ́ngbà tó sọ pé òun lọ fún meeting. Business partner ló lọ rí jàre. Táìmù ti ń lọ, mọ̀ kó tó ṣẹlẹ̀, mo sáré débì kan, bí a ti bá ń padà bọ̀, máa yá. Ìyẹn ló dájú, ẹ máa lọ. Tó bá dé èmi àjíṣẹ́ fún pé wá, ṣé ti gbọ́? Ẹ tètè máa lọ. Okay, now take care. All right. Ẹ ṣé gan ni. Ó dàbọ̀. Ẹ tún dìde. Jọ nígbà tí mo sọ fún pé ọ̀nà ní business partner, kí ni business partner tó wá tẹ̀lé mọ́? Wo kò yé mi o because èmi mọ̀ gbàtọ́ rẹ̀ wá ní business tó fi ní partner. Ẹ ṣé wo gbọ́ngbà tó sọ pé òun lọ fún business meeting? Fi mí lè jọ gbólé tó ń sọ yẹn kò tiẹ̀ bá mi rárá. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀ ni mo lè ń pe bísí kò lè gbé kọ́ mi tó bá yá tún ní kò wà reachable mo mọ ọgbọ́n tí ó ń dá ṣé tó bá ti fẹ́ lọ jayé yẹn kò ní fẹ́ mú mi dání a máa níyẹn ìwọ́jẹ́ kò sí ní wife to be ní ẹ ò lè máa sí nínú àwọn gathering bẹ́ẹ̀ ní ìgbà mo máa lọ ka mọ́ tí ó tó máa wà. Kí ló fẹ́ lọ ka mọ́ bẹ́ẹ̀ fún jọ tó bá débẹ̀ tó bá rí nǹkan tó fẹ́ rí kan ṣínú ẹ̀ máa dùn sí i wife to be ní ẹjọ́ kò sáyé tó fi ẹ́ sí abọ́kọ kú woman to be root ó ga ọ tún mú múlẹ̀. Ṣòrí kí n máa pààrọ̀ fún ẹ eré tó gbé mi ṣe lé mi mi lè rántí ọdún tí wọ́n ti gbé mi dé level yẹn rí. Really? Yeah, like seriously mo gbádùn ẹ̀. Ṣé ibi lọ sí nǹkan ẹ̀kọ́ yẹn ṣá? I think so. Receptionist. No. Room attendant. Being what? Baby! Mo ń bọ̀. Bí pé girlfriend mi. Okay. Kí ló wá ṣe? Tí mo fi wá rí ẹ. No, because me accept kó máa wá. It's not supposed to be a joke. No, mo ń ṣiṣẹ́ lọ́wọ́ now. Mo ń busy. But I've been calling you. They gbé call. Mo dẹ̀ ní kí n wá check ẹ. See, I've been busy. Tètè wá máa lọ. Mo bá obìnrin nìyẹn now. Oh, that. Mo ń ṣiṣẹ́ lọ́wọ́ lóde. See, wá máa lò ó. Jẹ́ ká ṣáà lọ, jẹ́ ká lọ sọ́n tàṣẹ́. Pẹ̀lú gbogbo nǹkan tó kà sílẹ̀ tó sọ fún mi ò dá òtẹ́ o. Wọ́n máa lè láyé lórí burúkú ọmọ ní ṣá. Má ṣàǹfààní ọmọ ni ọmọ tí kò yẹ kó máa fi tọrọ ọmọ ni. Wọ́n sì yìn gbogbo nǹkan tó ṣàlàyé yìí ó burú gan ni o. Nǹkan tó wá ń ju èmi báyìí sí ni pé àìtí mo báyìí la ṣe mú. Because báàgì lásán lọ lórí. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Báàgì lásán bíi ti báwo? Àbí báàgì ọ̀rẹ́ mi? Ṣé mo máa dá báàgì ẹ̀mọ́ ti ni? Ó mọ̀ kó tó wá fọ́nì jù ni pé tó bá rí bí boyfriend mi ṣe ń ṣe kò jẹ́ kí n jókòó kò jẹ́ kí n tiẹ̀ wọlé kò jẹ́ kí n ṣẹ́ ní ìṣe ló fún mi ní gáìdì ìṣe ló ń gbọ̀n tó ní kí n jáde síta mo ní pẹ̀lú báàgì obìnrin ó ní ẹ̀hún ń ṣe business kan lọ́wọ́ ni. Can you imagine? Ṣé ó ti ń ta báàgì ni ṣé ó ti ń rọ̀nù boutique tí mi ò mọ̀ ni? Gbogbo nǹkan tó kà sílẹ̀ yìí náà ò tó nǹkan tọkùnrin bá kọ ni ọkùnrin lèèyàn sì máa fẹ́. Iyùn wá ní pé kó wá gbé ọtí sígbà àyàkó bẹ̀rẹ̀ sí máa mú àní ó máa mú un. Báńgbé. Mọ̀mọ́ tí mọ akọ́wọ́ kan ló máa sọ̀bù kan tó wà nílẹ̀ yìí. Èmi ò bá ní kó ní sùúrù kó jẹ́ ká mú báyìí. Ìyẹn lọ̀rọ̀ máa tó sọ á dẹ̀ máa mú ni. Mo mọ̀ pé Ọlọ́run máa fún mi mú. Ayọ̀lá. Wá! Kọ̀rí náà o! Ó lè pariwo Ayọ̀lá. Ṣé wọ́n lọ sọ bí lórúkọ ni? Ayọ̀, jọjọ Ọlọ́run má bínú mo fẹ́ lẹ́dàá bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni wà deliberate sórí ọ̀rọ̀ ẹ lọ́mọkùnrin sọ̀sọ̀sọ látànà he was just talking about you all through yesterday till late night kò sówó lọ́wọ́ ẹ̀ ni ìwọ náà mọ̀ pé àwọn Yorùbá ní tí ó bá sówó kí wọ́n má dá àmọ̀ràn kankan lẹ́yìn owó wàhálà tó wọ́gọ́ máa dálẹ̀
apá owó gan nílé ká. Just find it in your heart to forgive him, please. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ìgbà tó mọ̀ pé kò sí owó nílé òun mọ́, kí ló dé tó make empty promises? Kí ló dé tó sọ wípé òun máa ṣe gbogbo nǹkan tó lọ máa ṣe yẹn? Ó lọ máa fún mi lọ́wọ́, ó ti promise mi, mo lọ ti gbé mi lọ, mo ti fọkàn sí, mo ti make so many arrangements kalẹ̀, ó ti ní nǹkan tí mo bá fọwọ́ ẹ̀ ṣe, mo wọ́n dé ìsìn wọn mọ̀ mi sọ rubbish, ó sọ trash. Òdìbẹ̀ èmi náà ń sáré kiri. Can you imagine ó ń sáré kiri at your age? Ó sì ń sáré kiri níbi táwọn ẹgbẹ́ ẹ̀ tó ti make owó gidi lórí street tó ń ṣayé kiri tó ń ṣayé gidi fọ́nà ìyàwó wọn ìwọ ń sáré kiri ṣé ẹ lè fẹ́ jókòó tì ní jọ́bí ni ọlọ́ọ̀ ṣé mo rẹ́ẹ̀dì láti bẹ̀ sáré ni náà tẹ́ mi ṣé bó ṣe rí mi mo rẹ́ẹ̀dì láti sáré èmi ò rẹ́ẹ̀dì láti sáré o ni wọ́n jayé mi ni o mo rẹ́ẹ̀dì láti jókòó síbi kọ̀ọ̀kan lè máa kó wá bá mi bẹ́ẹ̀ kí n lè máa gbádùn ayé mi ṣé ó ti yẹ mi ò lè máa bá anybody sáré kiri at my age kí ló ṣẹlẹ̀ anyway mo ti fẹ́ máa lọ ṣó fẹ́ gbé mi lọ ni àbí kò fún mi ní káàkiri kí mi máa bá tèmi lọ. Take care. Take care, Ṣùgbọ́n. Ọ̀dẹ̀ ni ẹ́. Ṣé o rántí pé mọ́tò tó ní kọ́mọ yẹn máa gbé lọ? Onídọ́lápọ̀ fẹ́ bẹ́ẹ̀ ta tí wàá fi rówó. Orí pé lórí burúkú ni wọ́n ọmọkùnrin. Okay, dona. Our necklace ẹ̀dá, hand chain, everything. Jewelry is there. Where are they? Ọ̀pọ̀lọpọ̀ ni ẹni ó ṣe lè wá ní mọ́tò. Nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ pọ́n ló kó sínú mọ́tò oníkọ́mọ yẹn máa gbé lọ. Ǹjẹ́ o sọ fún pé nǹkan wà ní mọ́tò? Wọ́n ti tó bá padà tó lóun rí kíní ẹ̀ ń bẹ̀. Tẹ́lẹ̀ mi bá kó mọ́ lọ́wọ́ kọ́. Dona ṣòro pé wọ́n nìkan ni boyfriend ẹ̀ ni. Tọ́kùnrin mi bá wọnú mọ́tò yẹn tó bá kó ńkọ́. Ó gọ̀. Ó ní làákà ìkọ̀kọ̀. Ó gbọ́ tó sọ fún ẹ. Ó lẹ́gbẹ́ ẹ̀ ò sáré kiri mọ́ ẹgbẹ́ ẹ̀ ti lówó ọ̀tẹ̀. Bímpé látìgbà tó rẹ̀ ti dé mo ò get touch pẹ̀lú ẹ̀ mọ́ mo ń try láti rí bọ̀ mo ò get ẹ̀ lóògùn mo ti lọ sọ́dọ̀ ọ̀dọ̀ mọ̀mísí ẹ̀ láti lọ check ẹ̀ àwọn náà láwọn ò get ẹ̀ tún mi ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo kí nìkan tí wọ́n á pọ̀ Actually mo nígbàgbọ́ pé o kì í ṣọmọdé àbí mo dẹ̀ very sure pé ìwọ náà at least by now yẹ kó o ti máa try láti understand nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi avoid ẹni now. Of course, because kò ní ìdẹ mọ́. Fún kí ni ẹ? Kò ní ìdẹ now. Ó ti lò ẹ́ tán. Jọ sọ fún mi. Nígbà tí wàá sí ẹ̀ pàdé, ṣé bó ṣe rí ló ṣe rí? Ọ̀rẹ́ mi ti lò ẹ́ tán. Ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Ó ti achieve nǹkan tó fẹ́ achieve lára ẹ̀. So ó ti move on ní tiẹ̀ nìyẹn. Kò sí nǹkan tó fẹ́ fi ẹ́ ṣe mọ́. Mo fẹ́ máa wù mí kí n rí tí bá rí mo ní láti get touch pẹ̀lú ẹ̀ as in tí bá rí ó lè understand mi ló yé. Bọ̀ jẹ́ kí n bá mi try láti get ẹ̀ bí tó bá wà jẹ́ kí n mọ̀ máa wá lọ tí n pẹ̀lú ẹ̀ bá rí ra everything máa wà okay bá mi get ẹ̀ jọ. Ó ti yé mi but ó yẹ kó mọ̀ kí mi ò lè parọ́ fún ẹ kò sí nǹkan tí mo fẹ́ gbà nù kí n parọ́ fún ẹ ọ̀rẹ́ mi ò ní ìdẹ̀mọ́ ó bẹ́tà kó move on má wulẹ̀ dára ẹ láàmú but tó bá insist pé o sì fẹ́ rí o anyway well. Okay. Mo mind jẹ́ kí n get it to her. Okay, ó fẹ́ rí. BJ. Bí pé ọ̀rẹ́ Ayọ̀lá jẹ́ kó yé mi pé Ayọ̀lá àfọ́ ni bò mo fẹ́ kó bá mi bẹ̀ jọ tó Ọlọ́run gbogbo ọ̀nà tó bá gbà tó lè gbà kó bá mi bẹ̀. Ṣọ́dẹ̀ ni wọ́n ni. Ṣé o gbọ́ táwọn olórin máa ń kọrin pé ẹni torí ogun kú ìyẹn ló kúkú oró ẹni torí ẹ̀lẹ̀ kú ìyẹn ló rọrùn ìyà ṣé fẹ́ para ẹ̀ ọmọbìnrin náà ló rẹ̀ kẹ́ bẹ́ẹ̀. Because ó ti pọ̀ nsìn ò lówó lọ́wọ́ mọ́ ṣé wọ́n mọ̀ pọ́kùnrin tó bá ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ lóbìnrin máa ń sá tẹ̀lé. Jáwọ́ lápọ̀n tí ó yọ kó dá mi lákaná forget her let her go. BJ ò lè understand no be be na. Because you're a fool. Bímpé ló ṣẹ̀ṣẹ̀ ń sọ àdírẹ́sì ibi tọmọbìnrin tí wọ́n kówó fún tẹ́lẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ ń text àdírẹ́sì ẹ̀ sí ẹ̀ nítorí pé ó ń avoid ẹ̀ kò fẹ́ kó mọ ibi tó ń wà ṣé ò lè tu ọ lọ́rùn ẹ̀ ni. BJ ò lè understand. Colin o ṣáà láìkẹ́.
má ni mo wọ́n ẹ o ọkùnrin tó bá ṣiṣẹ́ tó pawó lóbìnrin máa ń tẹ̀lé o. You want me to talk to her for you? I'll do that. Let me talk to her, please. Let me talk to her. Mo ti gbọ́. Má bẹ wá lẹ́ni. Ṣé. Sorry. Ṣé òun ràn wá ni? Yeah. Ọlọ́run mi sí ẹ. Ọlọ́run mọ nǹkan tó máa bá lẹ́nu ẹ̀ tó máa wá fọ̀rọ̀. Honestly, me like bàbá ẹ̀ mọ́. Mi ti ẹ̀ mọ nǹkan tí mo rí lára in the first place. Bóyá ó lóògùn fún mi ni, I don't know. Ó dáa bó ṣe jẹ́ pé wọ́n ló sọ ń sìn. Bẹ́ẹ̀ mi náà ṣe ń feel nìyẹn pé bóyá oògùn ló lò fún ẹ. Torí mi mọ reason tó ṣe máa sá tẹ̀lé irú yẹn. Ọmọ ọ̀rọ̀ ọkùnrin tí mo like. No, àfi tó bá sọ fún mi. Mo máa like ọkùnrin tó ga. Ọkùnrin tó dúdú. Ayọ̀lá, our description yìí ó jọ mí bákan. Are you in any way referring to me? Oh my God, Ayọ̀lá. You know I've been dying to get kissed by you. Like, seriously? Like I can die for you. Are you for real? I'm for real. Ayọ̀lá, let me show you what my lips. Ṣe ń surprise mi lọ. Báwo ni BJ ṣe lè wùwà bẹ́ẹ̀ náà? Báwo ló ṣe lè wùwà bẹ́ẹ̀? Mo ti parọ́ fún ẹ. Ojú mi ò dẹ̀lẹ́dàá mi o. Ojú mi méjì báyìí mo fi rí wọn. Ojú ẹ̀ ló fi rí wọn. Ojú mi méjì báyìí mo fi rí wọn. Ntí mo ní pé kó lọ bá mi bẹ̀yàn, kó bá mi báyàn sọ̀rọ̀. Mo ká wọn báyìí, wọ́n kí sara wọn. Ọmọ mo ṣe rí àṣeyọrí orí mi gan fẹ́ dàrú. Mo believe ẹ o, Ọlọ́run. BJ fuck up gan. Kò yà mí lẹ́nu. Ṣé mo máa ń sọ fún ẹ, ó ti ṣe kíní fún mi rí náà. Bẹ́ẹ̀ kì í ṣe girlfriend mi àkọ́kọ́ ló ti gbà. Ó ti gba ẹ̀kọ́, ó ti gbẹ́lẹ́ kejì, ó ti gbẹ́lẹ́ kẹta. So kò surprise mi náà. Àbọ̀ kí ni problem ẹ̀ náà? Mi mọ̀ kọ́ tí mo lè ṣe fún BJ, Ọlọ́run. BJ fuck up o. O máa ní sùúrù náà ni. O máa ní sùúrù. Kò sí pé mo fẹ́ bọ́ lọ́hùn fànà, kí ló fẹ́ ṣe? Ó dùn mí o, ọ̀rẹ́ má yẹ kí n pariwo, ó dùn mí, ó di ẹlẹ́dàá mi, ó dùn mí gan-an ni. Ibi tó dùn mí dé, BJ, mo lè pa BJ bó ṣe wà yẹn, Ọlọ́run, mo lè pa BJ, but tí mo nífẹ̀ẹ́ sí, tí mo dẹ̀ sọ pé ọmọ bọ́ yẹn fọ́kọ̀ bọ̀. Ó ti ṣe pé mi náà rí, ó ti ṣe pé mi náà rí, bẹ́ẹ̀ ló ṣe jẹ́ mo mọ̀ bóyá sọ́yìn kò ṣe kò lókun ọkàn mi. Dọ́lápọ̀, ṣé o ṣọ́ọ̀pù ti ṣàlàyé fún ọ pé mi fẹ́ ta mọ́tò mi kò fẹ́ fi yáwó ni olùkọ́ àwọn tó ti jẹ́ kọ́ mọ̀ náà a ní sọ̀rọ̀ ìwọ fara ẹ balẹ̀ mú mo kókò yóò dòwò ni the next time náà ni Ọlọ́run máa tó ṣe ìyanu náà ọ̀dẹ̀ àti máa gba owó ẹ padà. mo sábà Ọlọ́run mọ ohun tí mo rà ní ìpínlẹ̀ àwọn gold tó ló máa kó sínú mọ́tò àtàwọn kankan.
Oh, àṣé báwọn náà ló ń wò yìí. Àwọn ọ̀rẹ́ náà wọn àti àǹṣe yẹn. Kí ló tó ń wò ṣé ìwọ dá fake mọ́? Original ni. Ṣé ṣá? Wá wò rí o. Àti no, kò ságo ẹ̀ ń bẹ̀, kò ságo ẹ̀ ń bẹ̀. Chain àti tó wọ̀ sọ́wọ́ ẹ̀ nìkan náà. Babe, o sọ pé tí ma ti dáwọ́ yẹn padà ẹ máa return gold mi padà then kòdókò dẹ̀ ń ṣe mọ́tò mi kò sí wọn tó máa ṣe gbọ́ àwọn property máa kú fún yín. Dọ́lápọ̀ ti ṣàlàyé fún mi but ìmọ̀ràn kọ́ lèmi máa gbà yín má jẹ́ kó pẹ́ jù kẹ́ tó refund owó yẹn because ẹ̀gbọ́n tèmi ni ó kálá gan ṣẹ́rí tó bá ti pẹ́ jù àti mọ́tò àti gold everything will be gone. Madam baby má wọ nípa yẹn mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa ṣe yanu ọ̀rẹ́ mi máa dúró padà adé máa gbá gbọ́n kọ́ wá padà. Ẹ jẹ́ kí mi pe ẹ̀gbọ́n tèmi gbà yẹn. Ẹ pé wọ́n ní àgọ́ ààrẹ tó lè pé wọ́n mo wà ṣọ́ọ̀pẹ́ gbọ̀ngàn wọn aláìkẹ́ tó bá máa rí. The guy is good, yes, and all the property, the gold, the car, they're very genuine. Yes, Dọ́lápọ̀ náà ti ṣàlàyé fún mi kò sí problem ẹ̀gbọ́n carry on yeah. Alpha kí lẹ́gbọ̀n wa sọ báyìí. Mo fẹ́ gbọ́n kọ́ mu àṣírí ni mo kọ́kọ́ fẹ́ tiẹ̀ síwájú ni kò sí wàhálà ọ̀rẹ́ ẹja máa lọ síbẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ṣú ọgàn sọ fún ẹ̀ ọ̀yà wọnú mọ́tò tí o. So check owó tí mo promise ẹ mo feel pé ó yẹ kí lè náà lè tó fún àwọn nǹkan tó ní fẹ́ ṣe. Of course. So ìlú tó wà ń lọ yìí máa advice ẹ pé mo mẹ́ni tó ń ṣe o because according to nǹkan tí mo gbọ́ nípa àwọn ọkùnrin tó wà níbẹ̀ yẹn wọn yàtọ̀ sáwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé a máa ń kẹ́yìn obìnrin gẹ́gẹ́gẹ́gẹ́ níbẹ̀ yẹn tó ṣe máa ń lo obìnrin dá o so you need to be careful. Thank you. No. Stop. No, stop. Shuteri, before now, what's in the or continue by so. And I feel this is the right time for me to say it. Okay. Shuri, for the past few days now, me guilty conscience to be seen disturb me. Nípa nǹkan tí ó wà láàrin mi àti ẹ̀ta ṣe ní kọ̀kọ̀. Mi ò fẹ́ ká ṣe mọ́. As a matter of fact, mo fẹ́ kí èmi àti ẹ rí nǹkan ìbí kí bóyá kò tẹ̀ ever ṣẹlẹ̀ láàrin wa. Because tá bá ní pé ká rò nǹkan tá à ń ṣe it's not right. Okay, ọ̀rẹ́ girlfriend mi ló jẹ́. Kò tiẹ̀ ń ṣọ̀rẹ́ lásán. Close friends lẹ́yìn méjì jọ jẹ́. Wá etí wo ló ń bá yàn bọ̀ pé kó wá sọ pé èmi àti ẹ̀ àtúnjọ ń ṣe nǹkan mí ní kọ̀kọ̀. Ó mọ̀ mú dẹ̀ jẹ́ dá kan tó jẹ́ pé conscience mi ó máa ń disturb mi gan. So mi ò ní peace of mind. Mo nífẹ̀ẹ́ Bímpé gan. And Bímpé dẹ̀ fẹ́ máa suspect pé yàn kankan wà láàrin mi àti ẹ̀ tó ń ṣẹlẹ̀. Tí ó ṣe ń suspect mi kò tí ì kà wá. Wá lọ rí pé bí a continue. Then tó bá lọ kà wá ìyẹn gangan ló le jù. Mi dẹ̀ ní fẹ́ kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. So torí ẹ̀ mo ṣe fẹ́ ká ọ̀rọ̀ ṣe nísìn ká stop nísìn ìgbà tó níyì. Kò lè tó gbogbo nǹkan tó ń ṣe yìí náà. Ìgbà táwọn méjèèjì tá kì í ṣe bébí a kì í ṣọmọ kékeré náà. We know how to play our games very well. Ṣorí gbogbo tó sọ ayé ṣe rẹ̀. Stop. Mo mọ̀ pé ayé ṣe rẹ̀ lóòótọ́. Ayé ṣe rẹ̀ ṣùgbọ́n kò dá. And in case tó bá need anything, má hesitate láti ràn Bímpé sí mi. I'll be there to help you. Okay, what if tí bá jẹ́ pé òun gbọ́dọ̀ ní mo ní kí n kọ́? Oh, well, unfortunately, mi ò ní rò pé mi lè wà reachable more forever. If at all I'm going to be available, then that will be to my love, Bímpé. Tètè wá máa lọ because Bímpé ó pè mí like 20 minutes ago. Ó ní pé ó ń bọ́ mi báyìí. And tí bá dẹ̀ wo time, àti lò bí 15 minutes nínú ẹ̀. So, ó ní ìgbà tètè máa lọ. Tètè wá máa lọ. All right. No.
ṣòkò tí kẹ̀kẹ́ tí máa lọ torí kò sí wàhálà kó má lọ báyìí. mo rí pé network ẹ ti bad lọ́tọ̀. Listen, I wake up in the morning. Oh! I'm searching for my one and only. Here you are. Bí náà, báwo ló ń ṣe báyìí? Mo ṣáà ti ń bẹ̀ látàrí. Mo ti ń bẹ̀ látàrí náà. Mo dẹ̀ ní mo ti gbọ́ mi láì bó ṣe ń ṣe. Ṣọ́bí kan láwa ó fẹ́ máa embarrass mi. I'm sorry. I'm deeply sorry for everything. I'm sorry. It's okay, mo ti gbọ́. Kí ni? Hello? Hello. Ẹ káàsán. Orúkọ mi ni Adékúnlé. And one Mr. Abisi ni wọ́n order ring ní jewelry store wa. Wọ́n wá ní kí n bèrè pé ṣé good lè máa like ní àbí diamond. Èèyàn tí mo sọ fẹ́ lélẹ̀ bó lè ṣe nǹkan tá a fẹ́ gan. Ẹ̀mí jò ń já àṣà. Ó sọ fún mi ṣé rí ẹ̀gbọ́n ẹ̀mọ́kọ́ tó ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ ni pé ṣé rí ẹ̀gbọ́n mi fẹ́ travel àìfẹ́ ṣe travelling party fún wọn èmi wọ́n dẹ̀ handle ẹ̀ fún pé kí n bá wọn handle ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé mo lè ṣe ìtorí ẹ̀ mo fi bóun sọ̀rọ̀ wá sọ fún mi pé tá bá ti dọ̀tọ̀ pé gbogbo nǹkan tá a fẹ́ ó ti tán. 100% bá ni máa gbé yín lọ. 100% bá. Ẹlẹ́gùṣì. Mo fẹ́ kẹ́ mú wa lọ síbi ọ̀dọ̀ àwọn ọmọ tó gun wọn ti wọ̀ mí. Wọ́ mi kẹ̀ ibi táwọn ọmọ ológun wà tá a bá bẹ̀rẹ̀ pàtẹ́ ẹnjọ́ Friday á fẹ́ tó Monday ká tó parí ẹ̀. Ẹ̀mí ni. Lọ́ọ̀tì mo sọ tí mi ò rẹ́rìn. Ó náà ti sọ bẹ́ẹ̀. Àwọn ilé iṣẹ́ ọ̀pá. Kò sí wàhálà bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà a máa get back sí so àdè máa handle ẹ̀ fún wọn. Ẹ má gbàgbé mi o. Kú ṣì tèmi kó. Ọ̀rọ̀ ọmọ náà ti sú mi báyìí nígbà tó dé ó fi nọ́mbà kan pè mí mo dẹ̀ tún padà pé nọ́mbà náà nọ́mbà yẹn ò lọ mọ́. Nǹkan tó jẹ́ kí wọ́n tó dọ̀rọ̀ náà lè gbọ́ tèmi náà ń pe nọ́mbà tàbí jọ máa ń sọ̀rọ̀ ọ̀gbà tó ti dé ó lóun wà ní hòtẹ́ẹ̀lì nọ́mbà tó fi pè mí mo dẹ̀ bá sọ̀rọ̀ ó lóun fẹ́ lo 1 week lóòótẹ́ pé tó bá ti kú ń bẹ̀ mo máa padà sílé mo ṣe kí n wá wọ̀ ẹ́ lóòótẹ́ ó ní kí n má wà pé kí n lẹ́kùn wà ń bẹ̀ fọ wáyé pé tó bá ti yá òun máa pè mí yorùbá máa ń chat dáadáa ṣùgbọ́n tó dẹ̀ yà mo pe nọ́mbà yẹn níjọ́ kan mo rí pé nọ́mbà yẹn ò lọ mọ́ mo tún mẹ́sẹ̀jì lórí WhatsApp nọ́mbà yẹn náà tún lọ ní Instagram mo ti hàn follow mi Facebook mo ti block mo ti lè bá sọ̀rọ̀ mo ti block mi lè bá sọ̀rọ̀ mọ́ so gbogbo ẹ̀ ó tojú sí mi tó dẹ̀ ló jẹ́ kí n wá tó dọ̀ yín pé bóyá ó lè get bí a nọ́mbà mi tó ń lò ọ́ mo sì lè get ẹ̀. ṣé hòtẹ́ẹ̀lì tí ó lóun ń lọ yẹn ṣé wọ́n mọ̀ bẹ́ẹ̀. Mọ́mí mi mọ̀ tẹ́ ẹ bàtà máa ń sọ̀rọ̀ ẹ mi mọ̀ tẹ́ ẹ. kálí ìwọ́dẹ̀ mo bẹ̀ sí máa gbéra máa tẹ̀lé ẹ àjíjọ débẹ̀ torí mi kò fojú rí mi ò rí irú tí ẹ rí. kódà àwọn ọ̀rẹ́ ẹ̀ wo ni wọ́n mọ̀ ṣé o mọ àwọn ọ̀rẹ́ ẹ̀ kankan bóyá tiẹ̀ bóyá ó lè lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ta lè wà lọ. mo mọ àwọn ọ̀rẹ́ bí wọ́n ṣe mọ̀ yàn kan ọ̀dà tó close mi. Hello babe, what's up now? I was expecting you throughout yesterday and me the gbọ́lá tọ̀dẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé kàn ṣe pé bàbá yẹn lọ gba gbogbo time ẹ̀. Okay. But I need that area. And again, ó tẹ̀ ní owó kan tó ṣẹ̀ṣẹ̀ dọ́wọ́ mi. Ó dẹ̀ mọ̀ pé tabarira definitely ó máa jẹun bẹ́ẹ̀. Ó dẹ̀ máa pay ẹ̀ gan. Okay. Okay, is that a promise? Alright, no pay then. Ọ̀ṣà rẹ̀ kí ló wá ṣe nẹ́tíwọ̀kì ẹ̀ tó dà pé òjò ń rọ̀ báyìí jacuzzi ti wà online jí màláìkà màláìkà tó ń gbére fáwọn jí omi kó kíláǹtì kò mí èmi fi gbogbo létò wọ́n bí Emperor Trillion rábì
Catch it, 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 catch it. Ojo Zondi, investor Arab money, Agbai. Ojo Zondi, lavish goes, Ojo Zondi, Emperor Trillion, Motimoyan. Ojo Zondi, okay, Ramanjago, let's go there. Eba Walapi, Efile for Moto Sabi. In the club or pool party, on my bongo, Bijoba Sizu. Eba Walapi, Efile for Moto Sabi. In the club or pool party, on my bongo, Bijoba Sizu. Ojo Zondi, expensive Aboki Wire. Ojo Zondi, CEO, Jamodam Global. Ojo Zondi, Busy Brain, Eyo Temil Anonymous. Ojo Zondi, King HOC, ẹ̀jẹ̀ kò gbági. Ẹ dúró náà ẹ má sá lọ, Ebola gọ̀. DJ Saheed gbé wa lọ, open windows, ọ̀pọ̀lọpọ̀. Oya chacha gbowó má lọ gọ̀. Boss orí gold chain má lọ fọ́. Master T Ojo Zondi, DJ Saheed Ojo Zondi, Slim Case o baby Ojo Zondi. Oya ṣí gọ́gù, every night boys dey hustle. Any client má pè mugun, gọ́gù plus kò ṣógun. Ojo Zondi, Asma, Awo Tiniesta, Ojo Zondi, ISP, Babane, Eba Walapi, Efile for Moto Sabi. In the club or pool party, on my bongo, Bijoba Sizu. Eba Walapi, Efile for Moto Sabi. In the club or pool party, on my bongo, Bijoba Sizu. Ojo Zondi, Lati Ronaldo, ó ṣe pété fẹsẹ̀ múlẹ̀. Ojo Zondi, ó ṣe greatest, Papa J. Ojo Zondi, Baba Alubarika, number 1. Ojo Zondi, DJ Saheed, Baba Jeje. Oya Joro mi, Q-Lux girls on my know me, Becca girls on my lako me, 100% àwọn ballers. Ojo Zondi, Badosha Ojo Zondi, Okpa 6 Ojo Zondi, Aremo Gucci Ojo Zondi, Madagascar Ojo Zondi, Osha Prapra Ojo Zondi, Remi Oloto Ojo Zondi, Hugo Diary Ojo Zondi, Jacuzzi Ojo Zondi, Jopi Ojo Zondi, Billy Q UK Ojo Zondi, Tejumola Jerry, Bayo Tuola Junior. Eba Walapi, Efile for Moto Sabi. In the club or pool party, on my bongo, Bijoba Sizu. Eba Walapi, Efile for Moto Sabi. In the club or pool party, on my bongo, Bijoba Sizu. Eba Walapi, Efile for Moto Sabi. In the club or pool party, on my bongo, Bijoba Sizu. Oh yeah, Slim Case in the building. Oh yeah, they on the Master T, Akpayi producer. No, oh yeah. DJ Size, the local, Agwegako, Kashuri phone. Ha, gbogbo bíbẹ̀ ló empty. A ní kẹ́ order ọjà, dá wa lóhùn. Ẹ wo, ọkọ ètò olúwa ẹ ṣe náà mi tí sanwó pé ẹ kò fẹ́ kó mi sí gbèsè. Gbèsè báwo? Orí ọ̀nà mi ò dá o. Àǹtí, ṣé ẹ ṣe wá ń bá wa rajà ni? Ẹ wo ìlú ni. Ẹ̀mí tó ṣe gbèsè ló. Dumi. Why to dum sí mi lára? Kọ́lé. Kí ló ṣe é ìdílé tí ń bọ̀? Má bínú kí gbogbo mi fi lára mi mọ̀ pé wọ̀nyí. Mi ti ẹ̀wọ́ wájú gan. Ẹni tí mò ń bá sọ owó tó wúrò jẹ́ kí n mọ̀. But kí ló ṣẹlẹ̀ sí ẹ? Mọ́tò ẹ̀ dà. Why are you like this? Kí ló dé òwò kọ́kọ́ sọ́wọ́ o wàtà tó wọ̀ tàwọn ẹlẹ́ran? Kí ló ṣe é? Ó dùn mí sí lára, you can't even say sorry. Ó ń béèrè bàtà, ó ń béèrè kíní. Má bínú pẹ̀lẹ́, ó dá pẹ̀lẹ́ mi ò rí ẹ. Ibi tí wọn náà dàdé olúwo orí o parẹ́ mọ́ atẹ́gùn ni mo ṣe domi sí ẹ lára, má bínú. Kí ni nǹkan tó ṣe ẹ gangan? Ipò obìnrin lásán. Ó blue express, ó ga gbogbo owó ẹ̀ pátápátá, everything. Is this what you have? Ṣé nǹkan tó kú ẹ kú rè? Ẹ wo bí ọ̀rọ̀ ọjà ẹ máa lọ. Mo ti lálejò, ẹ máa lọ. Ó ti gbọ́ ẹṣẹ́ ẹ máa lọ. Màá pẹ́ kọ́mpìnì yìí ní ìjọba ti. A ní kẹ́ máa lọ wọlé kó wájú kó má bínú pẹ̀lẹ́. Oh, my friend, just get out. Get out, Joe. Over, come back, Mini. You don't have anywhere to go. I don't have anywhere to go, please. Okay, sorry. If you don't go tell them, ilé yín kọ́. Do not touch me. Over, come back, Mini. See, nínú yàrá yẹn,
nínú ilé mi, I have somebody that I really love. My woman, she's in there. Okay? Yes, my woman. You have a woman? Yes, I do. But you didn't tell me this before now. Oh, bá mi sọ anything I Oh, want. Mugbo ni. Ìjọ tọrọ máa dèmi àti ẹ̀pọ̀. Ṣé o fún mi láyè kí n sọ̀rọ̀ ni? Ṣé kò ṣe pé you were all over me nígbà tí mo wá sọ̀rọ̀? Ṣé o mọ̀ pé torí tiẹ̀ ni Kọ́lé ò ṣe bá mi sọ̀rọ̀ mọ́? Ṣé o mọ̀ pé tí kò bá mi lọ́dọ̀ ọmọkùnrin yẹn? Hey, but ìwọ ni mo really love now. I don't really love Kọ́lé. Honestly, mo ń see. Ìwọ ni last of me báyìí. Last of ẹ̀. O ti ṣe Kọ́lé. Àwọn boys àdúgbò wa náà ti ṣe ẹ́. Àwọn ọ̀rẹ́ wa míì tí mo mọ̀ ti ṣe ẹ́. Jọ, tí mi àti ẹ bá fẹ́ra kí ló máa ṣẹlẹ̀ sí mi? Hey, but my love, try and understand something. Àwọn guys yìí ló máa ń ṣe mí, èmi kọ́ ni mo ń ṣe wọ́n. I swear to you, mi ò ever ṣe any one of them rí. Àwọn náà máa ń ṣe mí. You are the only man tí máa kọ́kọ́ ṣe láyé mi on my own, and it's because I truly love you. Oh, èmi nìkan ló kọ́kọ́ ṣe fúnra ẹ̀. All right, jẹ́ ká fọpẹ́ sí ṣíṣe ẹ̀ mú ṣe mọ́. Kí ni reason tó ṣe ṣe Kọ́lé mọ́? Torí pé orí ẹ̀kẹ́. Go. Why can bínú sí ẹ o? I'm trying to be a gentleman. Why can bínú? Má jẹ́ mi mọ́. Mo ní káwọn ọmọkùnrin ní drink ẹ̀sìn, olóògùn drink, omi tó tutù kó tẹ̀ fi rẹ̀ ń gbẹ, olóòfin. Mo wà òkè jàre, mo ní nǹkan mi ṣe, mo wà òkè. Mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́. Bó kí ló tó máa ṣe báyìí lọ? Ṣé mo ò ní gbàgbọ́ kankan ni? Wọ́n máa pè é. Mo bá wọn sọ̀rọ̀ láàárọ̀ ìwọ́dẹ̀ fún mi ní assurance táwọn máa pè é, so I am sure he's going to call you. Mo nígbàgbọ́ sọ mọ̀ pé ìrètí pípẹ́ máa ń sọkàn láàrẹ̀. Ìrètí pípẹ́ máa ń sọkàn láàrẹ̀. Wọ́n máa pè é. Ṣé o lè máa mu drink? Okay, gbàgbé. Àbí ká fún ẹ sweet onígi. Súnmọ́ sọmọ kékeré. Fóònù ẹ ló vibrate yẹn. Àwọn pàṣẹ rú ẹ. Àwọn náà ló ń pè mí. Hello sir. Ẹ káàárọ̀ sir. Ẹ sir. Bẹ́ẹ̀ ni sir. Ẹ mo lè handle ẹ sir. Máa handle ẹ̀dá máa ṣe dáadáa sir. Okay sir. Ẹ ṣé gan sir. Ẹ ṣé gan Olúwa ràn mí lọ́wọ́ sir. Owó yẹn máa lò kí sí sir. Ẹ ṣé gan sir. Máa test yín lálẹ́ sir. Ẹ ṣé gan sir. Ó dàbọ̀ sir. Yes sir. Gbogbo tó sọ ni láì pé ṣé mo lè handle iṣẹ́ méjì papọ̀. Kí ló wá sọ ṣé lè handle ni? Kí ló dé kí lè gún mi ṣe tó ló ń fa àwọn. Ó bá ti jẹ́ já ò ní kàràmọ́ ṣáá tí wàá sọ pé mo ti ṣerú ẹ̀ rí àìmọye 3-4 tí mò ń ṣe papọ̀. Wọ́n ti lọ sọ yẹ kó má rò pé èèyàn ti lọ ń bẹ́ ni. Ó bẹ́ẹ̀ òun package ni, that's what they call packaging, branding. Ṣé wo? Ṣé gba mu drink sí? Mo lè mú sí i. Wàá mú ní ìdí drink fún wa lọ ṣiṣẹ́. Tẹ̀rí kan tó dùn mọ́ nínú jù tí mo bẹ́ẹ̀ dúpẹ́ lé lórí òun ni wípé ò tí kàrún. Dá padà. Ta ló sọ fún ẹ pé kò tí kàrún? Jọ ṣé bọ́n ló wà lórí ìjókòó yìí? Ṣé ó sọ fún ẹ pé òun ti lọ ṣe test wọ́n wá confirm ẹ pé kò sí àrùn lára òun? Irọ́ àyè jẹ́ títí ní ṣiṣẹ́ wọn ló ń jẹ́ kí mi kàrún àwọn ibi tí bá wò. Gbogbo àwọn tí mo bá ṣe pọ̀ kò sí ètò lárùn lára. Tí bá rí bó ṣe lé mi dànù bí ajá àfi bí ẹni pé nǹkan kan ò ẹ́fà ẹ̀ sí ti láàrin mi àti bọ̀bọ̀ eré. Ta ló lè? Bíjì ọ̀rẹ́ Kọ́lé ni. Wọ́n tún ti débẹ̀ yẹn náà. Àwọn débẹ̀ wọ́n mark register. Tó bá rí bọ̀bọ̀ Kọ́lé yẹn ń ṣe ọ̀rẹ́ mi, bọ̀bọ̀ yẹn ti wà nínú owó, ó ti ní burúkú owó. Tó bá ń gbọ́ money speaking, Kọ́lé ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá rí àwọn ilé ẹ̀, tó bá rí bó ṣe tó mọ́tò lọ, wàá kí ajẹ́kù kalẹ̀, money ń para ni. Tó bá wá jẹ́ pé èmi o nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ sí Ọlọ́run ní jẹ́ kó jẹ́ mi mo reject ẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ni níṣe ni màá fa ìwọ bíi pé dání báyìí tá a máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tájọ́ máa lọ máa bẹ báyìí tá máa bẹ tó máa fi gbọ́. So ẹ̀mí pé Kọ́lé ti mú ìkẹ́ padà. Burúkú owó yálà ìyá owó, look at you. But ṣó ṣì lè fẹ́ mi. Fẹ́lá Aníkúlápó kú tì mí. But tí n bá bẹ̀ ń kọ́. Bẹ̀bẹ̀ tó ni. Tí wọ́n ń gbélé mi báyìí kú. Ṣé mo kó ń gan orin dì kókó lọ bẹ̀ kó dẹ̀ ló.
ọ̀rẹ́ mi ṣó mọ̀ pé ọ̀dẹ̀ ní kọ́lé. ọ̀dẹ̀dẹ̀ lẹ́yìn láìkí. ọkọ tábẹ́ ṣe ṣẹlẹ̀ ń discourage my dear wọ́n ti fi lè Mama, you can't who has broken down. Yeah, Mama, you can't discourage you. Ẹ̀gbọ́n kí ló ṣe ọ̀tún ìṣọ́ ọ̀gẹ̀dẹ̀ látà? Ó ní ohun tó ṣẹlẹ̀ mo kàn notice pé wọ̀gùn ò tí mọ̀ torí ò tí kì í mi. I'm engaged. Bísí wo? My darling Bisi, of course. Bísí engaged. Exactly. Breaking news ló sọ fún ẹ. Àmọ́ pé ó ti gbọ́. Bísí kan náà ni. Ọ̀rẹ́ mi. Ó mọ̀ nǹkan tó tún wá ṣẹlẹ̀. Ó tún wá bí mi pé èwo ni mo fẹ́ ń bẹ̀. Mo wá ní diamond ni. Okay, Jeff. All right. Ọmọ yìí ó yìí ń disturb mi o. Tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ náà. Ṣé Ayọ̀ àbí kí ló kọjá rẹ̀? Ayọ̀ let's get mi. Ó kàn máa pè mí. Àdẹ́mi ìdẹ fẹ́ gba ní mi ìfẹ́ kí ọ̀kan kó ṣe pàwá pọ̀ mọ́ mi because ó ti kó wà lẹ́kùn live mi so mi dẹ̀ tún expect kó tún lè máa pè mí. Oh, okay, so ó kàn ń pè ní ìwé kọ́lẹ̀. Mo ò gbé kọ́lẹ̀ náà kí mo fẹ́ fi kọ́lẹ̀ ṣe. Mi nídìí láti gbé kọ́lẹ̀ nàgbà tí mo ní nǹkan tí mo fẹ́ bá ṣe. In as much as tí mi ò ṣe fẹ́ kó o gbé kọ́lẹ̀ àbí kó o contact ẹ̀ ó mọ àwọn obìnrin ọ̀rọ̀ wá ṣòro tó bá ṣe ignore calls ẹ̀ ló máa apply pressure sí so I think you just face your fears and bóyá ká schedule meeting èmi fúnra mi náà máa dẹ̀wà in attendance because I don't know what she's up to and I don't trust her. Anyway kan tó bá ti sọ máa tẹ̀lé náà ni ìyàwó mi sá lè ṣe. ọba má scope mi jàre. ẹ jẹ́ fi máa lọ. ajé àwa wà á tà. wá àwa ní nǹkan náà ó ṣe máa lọ bó ṣe lọ ló ṣe bọ̀ ni. bó ṣe wá náà nìyẹn tó gbé nǹkan kan wá. ṣé pangolo yìí nìkan ló máa fi máa rà sára ẹ ni a máa lọkùnrin lára èèyàn ò tún ní mú nǹkan kan wá. àwọn tó ń fi ẹ̀rọ bá tó ń ẹni ò kì í ṣọjú ẹkún ẹ ó yẹ kó yìí fi ọjọ́ ẹkún ẹ sí ìgbà tó máa sún tó ní rẹ́ni rẹ̀ ẹ lẹ́kún. ọmọ tá a bá bá sọ̀rọ̀ tó ń warùn kì ó ṣetán tó fẹ́ parun ni ṣéwọ̀ náà ti rí báyìí torí mi ìmọ̀ tó ń gbé mi ìmọ̀ wàhálà ẹ̀ bádànwò kékeré bá ti dé báyàn ẹ máa ti rò wípé ó ti pín síbẹ̀ nìyẹn ọmọkùnrin yìí nígbà tí wọ́n dẹ̀ wà nínú ìṣòro tó wà lórí àárẹ̀ bó ṣe ń gbé gbá ló ń gbà wò ó jókòó tiẹ̀ kò fi ẹ́lẹ̀ ẹ̀ lè mọ̀ wípé ọkùnrin gan ni bó ṣe ń ṣe tó ṣe á níyàwó mi síkì èmi náà ni mo síkì yẹn àṣé oníranù ni ẹ́ ìdánwò dé káìdè ó sì ó bẹ́sẹ̀ ẹ̀ síta ìgbà ẹ̀ ó wá ń fò kiri ìwọ ní bí Ìgbò lọ́hùn Ìgbò ọ̀nà ìwì wọ́n wá mú ẹ bí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ejò tó ń mu nígbà tákàn rìn lórí ilẹ̀ tó ń hé ìwìṣì ara ò máa ru ẹni oníranù ó wá ń ké bí wọ́n ń ké bí o. Mami kí ni kò tá a máa ṣe báyìí. àwọn tá a máa ṣe. ìdí kan owó gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí. èmi ò mọ̀ pọ́nà àbáyọ ló yẹ ká wà ṣe ló yẹ kí n lọ bẹ́ẹ̀lẹ̀ látòrí pẹ̀tẹ́ẹ̀sì kọ́nà bá a lè jọ́nà àbáyọ àbí. ó dá ṣé bẹ́ẹ̀ máa wò ó rè tí kọ́lé máa fi wá bọ́mọ mi lọ́wọ́ ni. ó ti bọ̀ tóró ti rí ìyàwó mi bẹ́ẹ̀ ni tóró ọmọ yẹn ń pè mí. ó ń bá yín sọ̀rọ̀. á pè mí báyìí á ní mọ́mì mi ṣé dáadáa lẹ́wà máa ní dáadáa ni mo wà á ní ṣé ò sí nǹkan kan máa ní kó kúkú sí nǹkan kan àlàáfíà ni mo kúkú wà á tún sẹ́ǹdì owó sí mi tí máa fi jẹun tí máa fi ṣayé mi. kọ́lé sẹ́ǹdì owó sí lẹ́yìn. bẹ́ẹ̀ ni. Màá mi wo opportunity ló dílé yìí ṣé máa máa wò mí tí màá máa fi tàlàkà báyìí mọ̀ pé tí wọ́n wà òkè lẹ́yìn náà mọ̀ wà òkè. mi ò ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wo tó bá rí pẹ́kún ló fẹ́ sun bọ́tà ń bí wọ́n ń sunkún bí ibi báyìí bó ṣe ń sunkún yìí ó tún dá wàhálà kún rẹ̀ ni.
ló dé tẹ̀lé wá ń sáré tó yẹ fẹ́ gbé mi ṣubú ni. ẹ má bínú madam ẹ má bínú ẹ má bẹ̀rẹ̀ rí pé mo ti pàdé olólùfẹ́ mi ni. sorry ma. ẹ̀yin náà sọ́ọ̀rì ẹ má lọ́jọ́. baby. kí ni problem ẹ̀ náà kí ló ṣe ó fẹ́ kó síwájú mọ́tò ni ó dẹ̀ ń pariwo gbá mọ́tò. àgbà tí mo ró lólùfẹ́ mi ara mi ò balẹ̀ mọ́ ni náà tí n bá tètè dá ẹ dúró báyẹn o máa kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. kí ló ń dá mi dúró fún kí ni problem ẹ̀ kí ló ń dá mi dúró fún. wo kí ló dé kí ló ṣẹlẹ̀ náà mò ń pè látijọ́ òde gbé kọ́ mi. kí ló lè mú kiri fún. ó dà kò sí wàhálà kí ló wá ṣe ládùúgbò báyìí. sáìtì mi ìyẹn lọ́kàn ẹ̀ lè mú wọn á ṣe nǹkan tó ń sinmi. ilé tiẹ̀ lélẹ̀ personal house ẹ̀ tó fowó ara ẹ̀ kọ́. ẹ bò báwo ló ṣe máa ṣe báyìí kí ló dé tó sọ fún mi láti ilẹ̀ kí n pe uncle mi fẹ́ ọ ṣàmọ̀ wípé contractor ni wọ́n. kí n sọ fún ẹ. ó bá ti gbé contract fún wọn náà wọ́n máa bẹ́ẹ̀ kọ́ tó máa fáìn délé lọ ọlọ́run wọn bí ìtìrú ẹ̀ ṣe máa rí sí gbogbo àwọn ilé tó wà tó bẹ́ẹ̀ ṣiṣẹ́ yìí wọ́n lè má ṣe dáadáa ṣáàjà afẹsẹ̀ kọ́ débẹ̀ ká wo tó wà. mo lẹ́ lọ padà wá bí báyìí wá ó ga o so tiẹ̀ wá nínú mọ́tò ẹ̀ kọ́ ra lẹ́gò síbẹ̀ ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kò rí mi. má bínú mi tẹ́ mọ̀ kó wọ̀ gan ló ń bá sọ̀rọ̀ má bínú. ó ti dà bẹ́ẹ̀ àbí ẹ kò sí rẹ̀ ẹ jẹ́ kí n wá ìjọ fẹsẹ̀ kọjá. padà wá ní sùúrù bíbí mi má bínú jàre ex girlfriend mi tí mo sọ fún ẹ lélẹ̀ ìyàwó mi ni. okay ay. ya. oh nice to meet you. ẹ jọ ní sùúrù àǹtí o kọ́lé kí ló dé kí ló ṣẹlẹ̀ irú ọwọ́ wo ni ta ni ex girlfriend ẹ jọ̀ọ́ ṣé mo ti sọ pé mi ò ṣe mọ́ ni ṣé mi àti ẹ jà rẹ̀ ṣé bá kàn ní little misunderstanding ni. ọ̀rẹ́ ṣé o ti ṣàlàyé fún ni. pé kí ni. pé wọ́n ti dájọ́ ìgbéyàwó sọ́nà. ẹ náà ó yẹ kó ti sọ fún náà. ẹyẹ tí ẹ kọ́ nìyí ṣùgbọ́n àǹtí nǹkan tẹ̀ ń sọ owó yé mi gbogbo drama yẹn mo understanding ṣẹ́rí ìgbà tèmi tí mo bèbí mi ò gbọ́dọ̀ rẹ̀ kọ́kọ́ pẹ̀lú so maybe the word ex is something that you don't understand ex means someone that is in the past and that is where you belong and bó ṣe big deal ṣe ti rí téèyàn bá ti pẹ́ téèyàn bá ti lélẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but bíbélì gan sọ pé nǹkan àwọn àti ọlọ́run ò ṣe bí kò sí bẹ́ẹ̀ ṣe ń lọ nísìnyí tó bá ṣe ń fi lé tọrọ lè máa fọkàn tọrọ ọlọ́run á ṣe tọrọ fún mi ṣé darí wọn nǹkan tẹ̀rọ pé ẹ̀ ń package tẹ̀ ń bó yẹn gbogbo ẹ̀ ló ti ṣàlàyé fún gbogbo ọ̀rọ̀ bj so nǹkan tẹ̀ ń fún sábẹ́ ẹ̀ gáwọn yẹn èmi mọ bó ṣe ń lọ and obìnrin ni mí I understand your plight but èèyàn máa ń ṣe nígbà mi tẹ́wọ̀n máa ń mú jẹ gbàgbà mi ọlọ́run máa lóhùn sí lẹ́yìn ẹlòmíì ẹ lọ túbà kẹtù ẹ retrace steps lọ́dọ̀ ọlọ́run and you will be fine ṣe ti gbọ́ and besides fún mi ní iv kọ́kí fún ọ. no one another car kò sí kí n lọ. sugar you have a number now màá sọ fún dispatch guy mi kó mú iv wá sílé yín and the colour is monochrome wine my expecting so I you later. baby o enter. ọ̀rẹ́ sì ni gbogbo àwọn maria. ọlọ́kà tó pé wọ́n mà ti lọ. ṣé ẹ fẹ́ fi èmi nìkan lẹ̀ sí ìgbà yìí. gbà kó fi wọ́n mọ́tò. àníkà má pàdé mọ́ arúgbó ọmọ ẹ̀já gbàgbé wọn. wọ́n lọ tẹ́lí wọ́n lọ. I don't calculate my turn no mercy. I want to marry. Be alright, God, my daddy. My name is Tiki. I need to go for my love. Me I just the freestyle news only mama binu. Yeah.